àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sí inú rẹ̀ ó fi ìdí rẹ̀ sọ̀nà sí orí òkun tí ó sì gbé kalẹ̀ sórí ìṣàn omi. tí gbogbo èèyàn ń pè mí nílùú Òǹsọ. Òótọ́ ni pé o ti fi nǹkan ọmọkùnrin rẹ o ti fi san ìdíyelé nísàlẹ̀ ilẹ̀ o ti fi gbàgbára. Òṣọ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àtọ̀? Ojú egbò ọmọ yín tó ń fẹ̀ sí tó tún ń jẹrà nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fẹ́mi. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló ká òdodo ọjọ́ ká. Ọlọ́run báwo ni ọkà ṣe wá rìn tó dé ní ọkà? Àtọ́kẹ́. Elédùmarè. Mo sì fi dùnú mi ò sì fi pa mí lẹ́kún. Ó ti lọ rí fi wá gbára nísàlẹ̀ ilẹ̀. ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bí ó yẹ kọjú sí pẹpẹ yìí kẹfì Ọlọ́run sọ fàbúrà pé ilẹ̀ bí. mo dẹ̀ tẹ́kẹ̀ sọ bó bá ṣe rí gẹ́lẹ́ fún mi bí bẹ́ẹ̀ kọ́ láàrin èmi àti ẹnìkan máa bọ́ lọ́rùn lé. Ìdọ́kọ̀ gbọ́dọ̀ sọmọ mi o tí nǹkan bá fi lè ṣí ọmọ yìí máa pariwo ẹ̀ síta o ìkọ̀kọ̀ ní gbọ́mi kó gbẹ ẹ̀yìn kó tún tọ́ ṣọ̀ṣọ̀ díẹ̀. Ladies and gentlemen, your boy O.A.P. Robin in the house. Let me do a proper introduction. Welcome, Monachito Hashram. Don't she just look beautiful? With my voluptuous size, I like to dig it, be on the top, and roll it. Wow, this girl is doing good. You are a failure. I'm not a failure. Listen to me. I can't stay with you. No man has a right to have a hold over your life. Hey, Mama, I got a problem. No! Madam, sex is not capable of giving advice to everybody on their sexual life. Why can't you just take my career out of this? Your husband. Have you been speaking with my husband? I know I could. You need to get your poking nose out of my business. Oh my gosh, Mom, Malata 2 está live. That's my girl. Wow, Mom just is so pretty. I mean, she acts as if everything is so perfect with her marriage. No, Abba. No. I am working. You're not always in the mood.
Bàbá yìí fi mí pè ní àmùṣùdání ewúrẹ́ họ jẹ ṣé èmi ni bàbá yìí pàtì sínú ọkọ̀ tó ń fi mí bá ẹnì yìí sọ̀rọ̀ fún bí 30 ìṣẹ́jú wọn ò tiẹ̀ rò tèmi mọ́ tiwọn pé ó ṣeé ṣe kí èmi náà ní nǹkan tí mo fẹ́ ṣe kílẹ̀ ò tó ṣú ẹ sọ mi di aṣọ olówó iyebíye tẹ́ ẹ wọ̀ dé ahéré nìyẹn ẹ mú mi ẹ bọ́ mi kọ́ èmi náà wá jẹ́ kó yé yín wípé èèyàn ń ṣe báyìí. Bá mi kí ló fa gbogbo pálapàla yìí? Ẹ pa mí tì sínú ọkọ̀ látàárọ̀ ẹ fi mí bá ẹni yìí sọ̀rọ̀ kí ló fẹ́ fà á? Anjola ẹ fún àbẹ́ẹ̀dì ṣé mi bá rẹ náà ló ń bá wí báwọn. Ta ni tí mi lè bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀? Ẹ wo ọmọ òòjọ́ ni mí o ìmọ̀nà rárá ni tí èèrà kankan bá sì fi mí pegi ìwọ̀n dànù ni. Anjola dájúdájú eléyìí ò sójú lásán sọ̀rọ̀ ojú tí mo dì í kí n tó làbọ̀ ọ̀bá ilé kọjá sínú ọkọ̀ ìgbégbájú lé ọ ojú ló sì pọ̀n mọ́ mi lọ́wọ́. Talẹ́ gbá létí Ọlágòkè ta ló fẹ́ gbá létí la ojú rẹ̀ kórè mi kedere nkúrò níbi tí mo wà yìí. Sẹ́mi náà ló ń bá wí báwọn. Ẹ jẹ́ ṣe sùúrù kò dájú pé nǹkan tí mo rọ́ lọ́mọ ẹ̀. Kò dájú lágbà ń létí. Kò tí ń ṣe. Olúwa mo fi bàbá mi lé yín lọ́wọ́ Olúwa bá mi máa pa wọ́n mọ́ ìmọ̀ tá ò ní ṣe lé wọn lórí o gbogbo ọfà ibi tó ń ta sí bàbá mi Olúwa jẹ́ kó padà sórí ẹni tó ń ta Olúwa wá bá mi ṣọ́ wọn lílọ wọn àti bíbọ̀ wọn jẹ́ kó já sáyọ̀ tó bá dáwọ́ lé nǹkan báyìí kó máa yọrí sí láàrin gbogbo àwọn ẹgbẹ́ tí bàbá mi máa là lùyọ kó máa lo àlùyọ lágbára Ọlọ́run ìmọ̀ tá ò wá ní ṣe lé wọn lórí o ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tá a fi abẹ́ gbẹ̀bí ẹ̀ tó ní ìṣe bàbá mi bí òun nínú Olúwa finú àrà òun jò dànù Olúwa finú àrà òun jò dànù kó máa ṣubú lílẹ̀ kó máa kú Olúwa o ọfà kọfà ọfà burúkú tá a rán sí wọn àbí tá a ti ń gbìmọ̀ láti rán sí bàbá mi Olúwa jẹ́ kó padà sórí mi jẹ́ kó padà sórí mi ibi tí ìran bàbá mi ò dé rí ibi tí ẹgbẹ́ wọn ò dé rí tára wọn ò dé rí tí ìran wọn ò dé rí Olúwa jẹ́ kí bàbá mi débẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ. Kàyéfì lọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ lè jẹ́ fún mi torí Àǹjọ́lá tá à ń sọ̀rọ̀ rẹ̀ kò jáde kúrò nínú ilé rárá débi pé yóò lọ fọn ilé tí níbì kan. Ṣé mo wá ń ṣe gángan kan ni ó pa Àǹjọ́lá jáde nínú ilé yìí. Ẹ wo Ọlọ́run ò ní já rógun gángan èyí tá a fi máa gbọ̀rọ̀ bí ẹni tí ń gbàgbé ẹ̀mú lóde ìnáwó ẹ jẹ́ ká sùn. bí n bá ilé forí lélẹ̀ ohun tí máa ronú a pé mo ń ra Àǹjọ́lá lónìí níbi mo ti lọ bọ́ wọn oníbàárà mi tí ń bá mi ṣẹja nísàlẹ̀ òru. Àǹjọ́lá. Bá mi. Ṣé ìyá rẹ ló ránṣẹ́ ni àbọ̀ rìnrìn tiẹ̀ kiri? Rárá o mo ń bọ̀ látọ̀dọ̀ ọ̀rẹ́ mi Ìtùnú ni a jọ ń gbìmọ̀ bá ṣe máa kàwé fún ìdánwò wa tó ń bọ̀. ìyẹn ò dáa sọ ti wá ṣe tán. Àbẹ́ẹ̀ ni ṣé ẹ̀sìn wà ń gbòòrò ni àbẹ́ẹ̀ lọlé.
Ilé mò ń lọ, àmọ́ n kọ́kọ́ yọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan náà, bóyá kó wọlé kí n gbé ọ. Ọ̀dà ká gbà pé Àǹjọ́lá jáde lóòótọ́ àmọ́ kò lè láíláí gbà yín létí. Ọgbà létí kódà wíwá létí mo wálé gan mo wá pẹ̀lú ìbínú pé nílùú bàrà ni kó tó di pé mo bá yín lórí àdúrà. Ṣé kìí ṣe kó mo ti gbẹ̀mí kẹ́mi láàyè? Kò gba ẹ̀mí burúkú kankan. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ìwọ àti ìdílé rẹ̀ kò ṣẹ̀yìn èmi Mọ́ríyè bá ìyá Àlàkẹ́. Àwòdì òkè kì í rò mọ́dì yẹ kó mọ́ gbé. Ọ̀gà kì í ráwọ̀ kó mọ́ gbà. Ẹ̀gbà bóyá bá ń gba àwọ̀ Àǹjọ́lá kó kó. Ẹ tí ì rí nǹkan kan léyìí tèmi àti yín jọ tẹsẹ̀ bọ̀ yìí wọ́n fojú yín rí mọ̀ bò wọ́n gbà yín tì lọ́wọ́ mi. Bàbá Àǹjọ́lá, Ìyá mi. bàbá ọkọ mi, Ẹ ra wọn. ọjọ́ wo la ti rí ẹsẹ̀ yín nínú ilé wa? Èmi ń sọ pé ní ìtẹ̀ ẹ̀yà gan-an fínúfíndọ̀yà ọ̀dà lójúpòdè lẹ ti ń bọ̀ lẹ wò pé kẹ́ ẹ̀yà kíá torí múra yín ìjọ tẹ̀ ti ń tòde bọ̀. Ẹja náà. Kọ́kọ́ wọ́n gbà mí lókun. Òde láti ń bọ̀. A máa wá wò ó pé kò ní dá ká kọjá lójúde yín ká mọ́ yà kéyìn láì pé ká yà. Ẹ̀gbọ́n mi o. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí, iṣẹ́ ni iṣẹ́ ni. Pàṣípìọ́ náà, ariwo iṣẹ́ lọ́sìn máa pa. Ẹ̀gbọ́n mi iṣẹ́ yìí náà ni. A sá jẹun. Ṣé ìgbà tá a bá tẹ̀ wá rí ọ? Mo gbà tìyàwó mi náà kọ́. Dáàdì, ẹ wò àfi kẹ́ ẹ má bínú. Ṣètìgbọ́n mi láwíjàre kankan tí mo fẹ́ sọ. Ẹ má bínú. Má bínú náà ní dọ́lọ́jọ́ bá ti mẹ́dí ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Àmọ́ o, àlejò tó wá fòru wọ̀lú gíga ní ọjẹ́ o. Torí ọ́tọ̀ ni a ní nǹkan kan lé òun lẹ fi dé yìí. Àwa gun ọ̀pá jẹ́ nǹkan. Akọni àwa yọjú sí yín ráńpẹ́ ní bá a bá máa jẹun àwa pẹ̀sẹ̀ tẹ́gùn yán fún mi gẹ́gẹ́ bí bàbá ọkọ yín. Mo wá fi ń dá yín lójú. Akọni pẹ́ mọ́. Ìmọ̀ yọjú sí yín lóòrèkóòrè. Àpẹẹrẹ bẹ́ẹ̀ o. Ẹ sì kú tọ́jú ẹ̀gbọ́n mi. Ọlọ́run tọ́jú gbogbo wa. Ẹ̀gbọ́n mi o. Díẹ̀díẹ̀ o. Ṣéjì ayé wa gbé mọ́tò ní ẹ̀wọ́ gbà mí ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ báyìí tó pọ̀mọ̀ dáràn ará àdúgbò ṣé bí mọ́tò là ń gún bọ́ ní ìsìn. Bóyá kọ́ yín lé kan náà. Ẹ̀wọ̀n kò tí ayé mi mọ́ jàre. Ẹ̀wọ̀n náà kọ̀mọ̀ sí ẹ̀wọ̀n ẹ̀dúrà díẹ̀ mi jàre sáwọn ilé kan ní wọ́n fẹ́ fi mí sẹ́yìn ni. Wọ́n lọ wàhálà mọ́ wà dé báyìí. Dúró ṣe kíni? Dúró ṣe kíni? Ọkọ̀ pòórá mọ́ lójú, ọ̀n pé ń dúró. Ṣùgbọ́n mọ́ ọ̀nà sùn. Èmi gan ń bọ̀ bákan láti ẹ dákun ẹ̀gbọ́n mi. Àbí ọkọ yín náà ni mo kófìrí ọkọ yín níbi òkè ìdìgbọ́n bẹ̀ ọ́. Ọkọ yín. Ẹ wò ó sì dá yín lójú pé ẹ rí báyìí. Ọkọ yín ni àbí? Ọkọ rí bákan náà. Ó dá yín lójú pé ẹ rí báyìí. Ọ̀dà nìṣó ń bẹ̀. Nìṣó ọ̀rọ̀ kọ. Ibi tó wà ní. Bí mo rí níbí nísìn. Ṣé àbí mọ́tò ẹ̀gbọ́n mi kọ́ ẹ̀ ni? Ó rèé. Àbí? Ó dédé. Ẹ̀gbọ́n mi.
bó ló ti ṣẹlẹ̀ èmi mọ́ lọ́kọ. ẹ̀yin lẹ lọkọ̀ bò ọkọ̀ tẹ́ yẹ pé látọ̀run ló ti jábọ́. bẹ́ẹ̀ ni ó kàn ká dédé balẹ̀ kíjà. ẹ wo ẹ ṣeun n bá ti rọ́kọ̀ ẹja mọ̀ lọlé. ẹ wá níbo lẹ lọ ẹ má kọ bẹ́ẹ̀ mi o ẹ jẹ gbogbo wájú ọmọ àbàtà ìrẹ̀lẹ̀. ẹ sáwọn afọkàn lẹ ń bí ni. ẹ̀gbọ́n mi wọ́n mọ̀ ló délé balẹ̀ jìgà kó tí ẹ sì pẹ́ jẹ máa wọnú mọ́tò ilé ọlọ́mọdé rọrùn ẹ̀ ń so lé. ẹ má fọwọ́ kan o ọkọ̀ balẹ̀ jìgà ẹ wò ó àmọ́ mo bá ṣe yanjú ẹ sáà jà ọkọ̀ mọ̀ relé náà àtà ti dúpẹ́ pa àti rí. Gẹ́lẹ́tẹ̀ bá dé mo ti máa ń gbúrò ọkọ̀ pẹ́ ti dé àmọ́ ìgbúrò nǹkankan ọkọ̀ dà mami ẹ dákun kí ló ṣe bá mi. torí ń tà méjèèjì. ìjà ọlọ́run pè mí níjà jésù pè mí níjà gbàánú dìde bá mi ṣe òkun ẹ̀ ọlọ́run bá mi ṣe òkun ẹ̀ láṣẹ wọlé jésù bá mi ṣe òkun ẹ̀ láṣẹ wọlé ẹ̀mí mímọ́. Ọlọ́run ṣe bí wọ́n máa ń pè àkè fi ejò sórí òwúlẹ̀ ká tún ṣàtúnpìyè mi pẹ̀lú gbogbo nǹkan tójú èmi àtọkọ mi rí lónìí ẹ wò bí wọ́n tún ṣe sùn sọ yẹ kí wọ́n sún àsùnpìyè torí Ọlọ́run Jésù àwọn olówó sàánú mi bàbá Àjọlá. èmi ló dé. ẹ dìde ẹjẹ àbàdúrà ẹ sọ pé mi ló dé lásìkò yìí. ṣé torí àdúrà ló ìdùnnú mọ́ mi lójú. ọ̀dà wo káàró ṣọmọdì káàró di mọ́ṣọ́ kí di ọmọ ṣòfò ni gbà tèmi mọ́ àdúrà. àbárá òjò lòun ò ní onílé ni ò ní gbà fún àjọ gbàdúrà ẹ̀ ẹ wo ẹ dìde. wò sórí bọ́wọ́ rẹ yẹn bá tún kàn mí lẹ́ẹ̀kan sí i ń fi ìgbàjú ta ọ́ lọ rẹ gbìyànjú rẹ wò. ọ̀kàrẹ̀ àmọ́ ìgbájú nìkan ò tó ó bá kọjá ààyè rẹ̀ jù lù lálùbami bíi bàrà bí ìjà báyìí ní ṣẹkùn bí ìjà ni kó mọ̀ sí ṣé ti gbó. Dùnní ọ̀rọ̀ tí wà tìyá ẹ̀ ń sọ lálẹ́ àná inú fíìmù wo lẹ ti wò. ta ló ń sọ fíìmù fún yín tí gbogbo ohun tí mo sọ kalẹ̀ tí ò bá dá yín lójú bóyá kẹ́ ẹ pé ẹ̀gbọ́n Lágòkè kẹ́ ẹ nígbà tí mo délé o mo parọ́ kan fún yín. àwọn Yorùbá ní pé kọ̀rọ̀ lè dùn la fi ń pè ní kàyéfì ṣùgbọ́n kò sóhun tuntun lábẹ́ ọ̀run ṣùgbọ́n eléyìí tó ń sọ yìí ó jọ tuntun létí mi o. bó ṣe jọ yín lójú náà ló jọ àwọn tó sojú wọn lójú àmọ́ ohun tèmi rò ní pé kó má lọ jẹ́ pé ẹ̀gbọ́n Lágòkè wọ́n ti ń bá alágbára kan ṣe fàǹfà tí yìí sì lágbára jù wọ́n lọ bóyá wọ́n sì ti ń jí obìnrin kan fẹ́ ni tí àfẹ́sọ́nà yìí tó lágbára jù wọ́n lọ tó sì san wọ́n dì. kò lè jẹ́bi tó ronú lọ́hùn tó bá sì jẹ́yàn náà ni onítọ̀hún ìbá sì mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n ibi tó ti lọ mú ó lágbára pọ̀. kò lè tó yìí lẹ́yìn káwọn náà wá tó nítọ̀hún kan jọ mọ́ ṣàṣírà wọn. àti onímọ̀ràn ẹ pàmọ̀ràn yín mọ́. ṣé tí mo sọ ò dáa ni. yóò ló wá jẹ́ tó fi wá rí báwọn a pè nọ́mbà yín títí lálẹ́ àná ẹ̀kọ́ ẹ̀ gbé bẹ́ẹ̀ sì rèé ìròyìn tá a gbọ́ òun lójú ló ká wa lára wọ́n ní ọkọ̀ pòórá wọ́n lọ́tọ̀ níbi tẹ́ ẹ wà wọ́n lọ́tọ̀ níbi ọkọ̀ náà rè pòórá sí wọ́n ní inú fíìmù mo ti gbọ́ tí nǹkan mọ́ pòórá o àbíjà ní mo lu ọ̀fẹ́ gbé nǹpa wọ́n ní mọ́tò yìí bó ṣe fò láti ibi tẹ́ ẹ wà nù lọ́ba lọ rèé balẹ̀ gíjà ń bì kan wọ́n ní lè ro pẹ́lẹ́ olórí báyìí dùn ní lódélé ní ìròyìn fún à àtìgbà náà láti ti bẹ̀rẹ̀ sí pé fóònù tó ríngìríngì tẹ́ ẹ gbé ńgbà wá kọ̀ tẹ́ ẹ gbé kọlù ní baálé mi ṣe ni mo bọ̀ lónìí pé kí n wá wẹ́yìn yín wò pé bó lọ́jẹ́ tó fi rí bẹ́ẹ̀ o. ẹ wo lóòótọ́ ni pé ẹ pè wá àgbékọ̀ yẹn ẹ má bínú but n tó ṣẹlẹ̀ lánàá ìṣe bàbàrà kankan pé bóyá kìíní kò sí bàbàrà náà tó ṣẹlẹ̀ lánàá.
kò sí bàbàrà nù tó ṣẹlẹ̀ lálẹ́. ṣé wàá rí nípa àwọn tó wá ń gbé rúmọ̀ sí káàkiri pé mọ́tò owó pòórá ó ṣe kinní kan rúmọ̀ lásán ni o èèyàn kan ló fẹ́ dọ́gbọ́n jí mọ́tò ibi tó ti ń gbé sá lọ báyìí bọ́kọ̀ ti paná mọ́ lọ́nà ló bá filẹ̀ ló bá sá lọ. àkíkà ọkọ̀ paná ló bá sá lọ. ẹ dákun àwọn tó wá lọ́kọ̀ ìbalẹ̀ gìjà lójú àwọn táwọn rí tọkọ̀ balẹ̀ pé báyìí láì ṣe pẹ́ nìkankan wà tí wọ́n wá sọ tẹ́rọ fi pẹ́lẹ́ lórí wọn àwọn èèyàn náà mọ̀ ń parọ́ ni. ó ní kòtòkòtò làwọn èèyàn tí ń ta kòtò lẹ́gbẹ̀ẹ́ kòtò lódò kòtò èmi náà kọ́kọ́ kà sí òótọ́ náà ń gbà mo gbọ́ gbogbo nǹkan sọ àmọ́ gbà mo súnmọ́ wọn tí mo gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹnu wọn báyìí ṣe gbogbo ara wọn rùn fọ̀tí ọ̀rọ̀ ọlọ́tí lọ̀rọ̀ wọn o kò ṣeé tẹ̀lé. ọ̀rọ̀ ọlọ́tí ò ṣeé tẹ̀lé ó ti yé mi ó yé mi dáadáa kò burú ọ̀dà náà ń gbà náà o ànírà burú gbà náà. ẹ ṣe ìyàwó àjẹpọ̀rọ̀ ọlọ́tí ni gbogbo ń tà gbọ́n. ẹ ṣe Ọlọ́run ní jára ìdá o. àmì ọ àmì báńkì bàbá ọkọ mi bọ́dá dé. Àṣàkẹ́. kí ló ṣẹlẹ̀. mọ́tò tí mo sọ fún ẹ lánàá ẹ̀ ibi tó ti balẹ̀ gangan nílé ibi báyìí ojú mi báyìí ló ti balẹ̀. ṣé lóòótọ́ ni. ó yà mí lẹ́nu. tí mo gbé yàrá ẹnu lásán ni àwọn èèyàn ń sọ. eré oṣù ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu kẹ̀ ojú mi báyìí méjèèjì ni mo fi rí èmi àtàntí mi làjọjọ́ ń lọ à ń lọ lé ni ó kàn balẹ̀ lójijì ní gbà ó yà mí lẹ́nu ilé ayé ṣàṣàjẹ ká máa lọ. ẹ̀yin ọkùnrin ṣàkọ́lọ̀ ń ṣàgbà wá lọ́wọ́ yín náà ni. àwọn ọkùnrin báwo again kí ló tún kan tọrọ ọkùnrin nínú. kí ni òkọ ọkùnrin ń bẹ. yá máa lọ jàre. ó máa lọ tiẹ̀. bá a máa ṣe rí nìyẹn ọ̀rẹ́. àní ká pé mi ìtẹ̀ lọ́kọ mi mi ní ìgbàgbọ́ màá nírọ́ ní ń pa màá nírọ́ ní ń pa ibi àti wájọ ń sọ̀rọ̀ yẹn bábúrò ọkọ mi ṣe dé nìyẹn lọ́ba ló ń rí mọ́tò tó balẹ̀ ní kínní eré la mú débẹ̀ àbá ń bẹ àbá mọ́tò ń bẹ. wọ́n kàn fi yẹn sọ pé rúmọ̀ lásán làwọn èèyàn ń sọ nǹkan mélòó mo fẹ́ máa sọ fáwọn èèyàn ọ̀sẹ̀lẹ̀ mélòó mo fẹ́ kà. ó sí ọ̀rẹ́ mi ọ̀dọ̀ dáàdì náà mo ń lọ báyìí kódà mo ti wá ń ta mo ti wà lẹ́nu ọ̀nà kọ́ ọ̀rẹ́ lóyún ó ń dúró ni mò ń dúró pé kí n dẹ́ ẹ lóhùn. àyíká náà mo lọ kí n lọ wo dádì ó ṣé o ó ṣé ọ̀rẹ́ mi. dádì dùn ní kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀rọ̀ tákíngbadé sọ lẹ́yìn ó gbà mí lójú tì. kí ló wí. torí pa ní gbólóhùn aṣọ kékeré kan akíngbadé sọ pé ẹgbẹ́ ìyá mi lè gbé ilé. sẹ́mi ní bá wí o. ìwọ ni. orí rẹ̀ burú ni. lẹ́nu akíngbadé. ọ̀ya wèrè ni. ṣé torí rẹ̀ lẹ́yìn náà ṣe wá ń kan rí mọ́lẹ̀ bí àgbò tẹ̀ wá ń ṣe kínní torí pọ́ sọ fún yín pé ẹgbẹ́ ìyá yín lè gbé ilé. èjìká dùn ní mélòó ń tejò sọ̀rọ̀ ológogoro ló tẹ̀ yẹ mọ́ kà sí ọ̀rọ̀ akíngbadé sẹ́yìn nu ìjọ tí ń bára kàtí ààrẹ kí ìyàwó di mélòó lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ikọ̀ òkúkú lẹ́ẹ̀kan bá nú ilé rẹ̀ sẹ́lẹ̀ yìí ọmọ wa sọ̀rọ̀ sí yẹn téyìn ó lẹ́nìkan sọ̀rọ̀ sí o ẹ wo ẹ̀kọ́ kó jàre kó là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ọ̀kọ́lẹ̀ ìwé ló kọ́ sí la ẹjọ́ ò béèyàn bá fẹ́ ọmọ kékeré tí ò rí dùnú látàárọ̀ dalẹ́ ṣéyìn ló dáa béèyàn bá fẹ́ ẹni tó jù lọ tó sì rí dùnú jojúmọ́ sọ́ba parí ìjà rí ni ṣẹ́nìkan bá a dá sọ̀rọ̀ rí ni ọ̀dà ẹ tún jẹun fún yín kan sí i ànábì ìwà Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun Kádíjà ìyàwó rẹ̀ ẹ mọ iye ọdún tó gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì gbégbé ayé rọrùn wọ́n gbégbé ayé àlàáfíà ayé wọn ló ní ìtumọ̀ jù ẹ wo age is just a number
ẹ gbàgbé lórí ẹ̀ ṣé ẹ jẹun. bó sì wá sí ẹ bá mi sọ̀rọ̀ ọkàn mi sí àbálẹ̀. inú bí mi. ọ̀tàn èmi ò tiẹ̀ ríro kò tiẹ̀ sọ̀rọ̀ lórí èyí ìjàre. Akíngbadé ń sọ̀rọ̀ lèèyàn wá ń ṣe sọ́yìn séèyàn lélẹ́yìn. Ta ló so mí mọ́lẹ̀ bí ẹran? Mo dáràn o. Ta ló so mí mọ́lẹ̀ bí ẹran báyìí? Ta ló wà nítòsí yẹ? Ẹ gbà mí, ẹ gbà mí. Ẹ gbà mí. Ta ló wà nítòsí ẹ gbà mí? Egbe mo fi gbé ọdẹ àyàn ara tó sì wù mí ni mo fi ọdá yìí. Kí n tú ọ lẹ̀ kò yí ọ ni ibi ọ̀gẹ̀dẹ̀ bá wó sí ibẹ̀ náà ní í rà sí ibi tó jẹrà mọ́ ń lọ wà yìí. Màmá ìyàwó ẹ̀dùn kí mo ṣe fún mi láìsí pé mo pa yín lọ́mọ ẹ̀dá ìyàwó aláìsí pé mo pa yín lọ́mọ ẹjọ́ ẹ gbà mí gbogbo ará àdúgbò ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. Pariwo máa pariwo rẹ bóyá kí n ràn lọ o kí n bọ́ wá ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ kó o pariwo sí i dáadáa bóyá wọn ò gbọ́ kò yé ọ ní etí ayán kan ìgbọ́gbe bẹ́ẹ̀ ni tèrà kan ìgbọ́bòsí kó o pariwo látòní dọ̀túnla mẹ́ta ìwọ tó ń pariwo ọ̀hún gan-an nìkan lọ́mọ gbóhùn kò sẹ́ni tí ò gbóhùn ìjọba náà ń pariwo mọ́ tí ẹ pa wẹ́wẹ́wẹ́wẹ́ àsìkò oúnjẹ rẹ tiẹ̀ ti wá tó báyìí kí ẹ ń lọ rèé bọ́ ọmú pa tiẹ̀ wá kó wá jẹun rẹ dáadáa. Ṣé màmá ìlú ń ta fàsẹ́yìn múlẹ̀ àwọn tèmi? Kò jẹ́ jẹ́ àwọn. Ṣó lè já wọn ṣá? Àwọn tí ò bá kí n ṣe àwọn. Kí wá ní ìtumọ̀ ara tí mo ṣe là? Tó bá dẹ̀ lọ jẹ́ wípé ìyá èmi àti wọn á jọ mú nǹkan ní gidi. Àmọ́ bí à ń lọ báyìí. Màmá. Ẹ dákun mo fẹ́ rí wọn. Èmi náà rí o sí òsí o. Kí la ṣe fún yín gan? Kí ló dé tẹ́ fi ń fi wá làkàlàkà bí igi àdárọ̀? Kí ló dé tẹ́ fi ń fẹ̀mí bá wa jà? Dákun, Àǹjọ́lá, ṣé àwọn òbí rẹ ló rán ọ sí mi ni? Ẹnikẹ́ni ò rán mi sí yín. Iṣẹ́ ojú àwo làwọn fi ń gbọbẹ̀ ni mo wá jẹ́. Níwọ̀ náà. Dákun kí ni ń gbénú rẹ ná? Ohun tí ń gbénú mi, ó ju ohun tí ń gbénú ayé lọ.
màmá ẹ so ewé agbẹjẹmọwọ o bí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kí ni wọ́n ní. ẹ wá gbà mí ẹ̀gbin ń yọ̀rọ̀ irú ẹ̀gbin wo ló wá ta lé mi báyìí kò burú olókùnrin tí ń bú ìyá àjẹ́ ni ibi tí ń lọ ní nǹkan lójú sọ́ọ́rí ibi tó yẹ ó wà gangan Àǹjọ́lá ibi tó yẹ ó wà wọn ó padà fi ọ ránṣẹ́ ẹ̀bẹ̀ náà ní kíákíá pàtàkì. ọkọ mi ẹ wo ẹ má bínú ẹ̀gbọ́n yín táwọn ò lówó lọ́wọ́ gbogbo ń tẹ́rí tá à ń ṣe wọn akàn forí pamọ́ síbì kan ni. ẹ wo ìyàwó gbogbo bàbá ẹ lẹ́gbọ́n mi ò kì í lówó lọ́wọ́ kò sígbà tí mo ní ìdìrànlọ́wọ́ wọn tán ṣe fún mi rí kí ló wáá dé ibi tẹ́ ẹ̀ forí pamọ́ sí yẹn ṣé àwọn ò lè wá nǹkan fẹ́mi náà níbi tẹ́ ẹ̀ forí pamọ́ sí kò fi ràn mí lọ́wọ́ kán ṣe ìwọ́n tó fẹ́ ṣe fún mi. ìyá kan mi ṣe rí gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀gbọ́n yín bẹ́ẹ̀ sí wọn Ọlọ́run nìkan ló lè bá wa san o kọ́ lọ́run kọ́ bá wa san ni àmọ́ kò lè burúburú màá wá nǹkan fún ẹja rẹ̀ má bínú. ìwà lọ sí ń sọ yẹ kó jẹ́ mi ní máa wọ wálé lórí iṣẹ́ tí mo gbé fún ọ tí mo ti sanwó rẹ̀. má bínú èmi náà mọ̀ pé mo jẹ̀bi àmọ́ kó tó wòye ọ̀túnla iṣẹ́ rẹ̀ ó ti parí. wòye ọ̀túnla ọ̀túnla rẹ̀ ò ń tán bọ́ọ̀ bá ti lè parí kọ́bọ̀dù mi ó rí wàhálà o. dúró náà ṣé ọ̀rọ̀ kọ́bọ̀dù ló wá múra sí kókókókó bẹ́ẹ̀ bó bí ìyàwó rẹ̀ ló yẹ kó múra bó ṣe múra yìí ibi ìyàwó rẹ̀ ló yẹ kó múra bẹ́ẹ̀. ó yẹ kó ọkọ mi láyé gbé ni ìyàwó mi lọ kówó fún àbọ̀ èmi mọ kówó fún ọ. obìnrin ló ní kọ́ńbọ̀dù ni mo. ṣé ọ̀sán máa bá mi dì ọ́ ṣé tí o fẹ́ yẹ torí mò ń bọ́ ọ sọ́ọ̀sì à ń kọ́lẹ̀ ó sì ń parẹ́ mo kó vote ó dà pọ̀ oríire ò pé mo ti mọ̀ ń ṣe sùúrù fún yín nù. kí ni mo ṣe ní kí ni obìnrin tó yẹ kó múra kókókó. mo rò kórìíre mo rò kórìíre kí o ṣe orí ló pẹ́ ní rírò pé dànù. ẹ wá ìyá tó ń tẹ̀pa ibi ilẹ̀ wà ọkọ yìí ti dáràn Ọlọ́run níjọkọ̀ ní ẹ ti dáràn lẹ́sùn gbé kọ́ńbọ̀dù fún ọkọ ní ló fẹ́ kọ́kọ yín ṣe dáa láti yẹjọ́ tá a ti gbé kọ́ńbọ̀dù fọkọ yín sórí ṣe alẹ́ ìdá lọkọ yín. torí ti bẹ́ẹ̀ lè sọ pé kí ọkọ yín lọ la nǹkan mọ́kàn mi lórí ẹ wọ́n mú wá sọ fún yín tí nǹkan bá ṣe ọkọ mi ẹ ti dáràn ẹ wá ìyá wàhálà dé ni mo fẹ́ yà síta ni mo fẹ́ pè. dádì nǹkan dádì ò sí ilé. dádì ò sí ilé. ẹ wá kí ló ṣẹlẹ̀ kí kò sí ilé. ẹ wo dádì máa rí ọwọ́ mi lára àbúrò wọn. ọwọ́ bíi báwo kí ló ṣẹlẹ̀. mo láyọ̀ láti sọ fún yín wípé àbúrò wọn ó ti là nǹkan mọ́ ọkọ mi. ọ̀rọ̀ ńlá ẹdùnú irú kí lè lè bá ìbọnà lágbókè kí ló dé gan báyìí èmi ló dé báyìí gan alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ilé ọwọ́ àpọ̀jù tálẹ́gbọ́n mi wá ṣẹ̀ báyìí kú tiẹ̀ wáyé mi àbábọ̀ ọlọ́dún òní bàbá ọlọ́dún òní ó sì mọ̀ pé ẹ̀ léèyàn ẹ̀ ní bàbá ẹ̀ níyẹ̀ ẹ̀ lẹ́nìkan kó sì wò níran ẹ̀gbọ́n mi ààyè mi bàbá ọlọ́dún ni ó sì wá nǹkan sí. mo ní o gbà wọ́n bẹ̀rù. Dájì, kí lélẹ̀? Àdó ni. Àdó? Bẹ́ẹ̀ni, àdó ni, ṣùgbọ́n kì í ṣe àdó lásán. Oògùn abẹnú gọ̀ǹgọ̀ ló ń wò yìí. Ibi tí mo ti ń ṣèwádìí káàkiri náà ti jẹ́ kó yé mi pé èèyàn kan ló ń ṣàṣeyín. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ẹbu tó wà nínú àdó yìí tó bá ń fi sínú oúnjẹ yín díẹ̀díẹ̀ lálálẹ́ kò sí àṣàsí kankan tó lè ràn yín mọ́. Kí lomi kanlẹ̀ sí? Ẹ ṣé dájì.
màá lò bẹ́ẹ̀ ṣe ní lò ẹ pẹ́ fún wa. A kì í dúpẹ́ ara ẹni ipa tó yẹ kí n kó lórí àbúrò mi òun náà ni mò ń kó yìí Ọlọ́run á jẹ́ kádúrà wa. Ṣé ìbínú pé mo dá yín dúró mà? Ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín ni mà. Inú mi ò bá dẹ̀ dùn tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ yẹn lò. Kí ni ẹ mọ̀? Àwọn ìṣòro kéékèèké kan máa fẹ́ yọjú ṣùgbọ́n bó ti wù kí ìṣòro yẹn le tó ẹ má lo nǹkan dúdú. Kí n má lo nǹkan dúdú? Bẹ́ẹ̀ ni mà. Kí n má gba nǹkan dúdú lò? Ẹ má gbà lò. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Irú èèyàn wo lẹ jẹ́ gan-an àti pé kí lẹ rí tẹ́ fi sọ nǹkan bẹ́ẹ̀ yẹn? Irú èèyàn tí mo jẹ́ ẹ̀yin ẹ má wádìí ẹ̀. Nǹkan tí mo sọ fún yín gangan òun ni kẹ́ ṣe. Wọ́n ní má lo nǹkan dúdú. Dájúdájú ní tí wọ́n fún mi yóò wúlò fún mi. Ẹ fọ́. Ìnira padà sí ìlú. Ìwọ ọmọ yìí torí Ọlọ́run yìí tó báyìí ń ṣẹlẹ̀ sí ọ ó sì bùn mí gbọ́. Èmi náà ò kà sí mi mo wá rí i pé bí eré àlàbọ̀rùn má ti dẹ̀rù mọ́ mi lọ́wọ́. Tíyẹn bá sì dákẹ́ tààrà yá bá dákẹ́ ohun kan ti bàjẹ́ jìnnà màmí. Gbogbo tí mo wá sọ kalẹ̀ yìí kí lẹ fẹ́ wá bá mi ṣe lé lórí ọ̀rọ̀ yìí mà ti pọ̀ ju agbára mi lọ. Ọ̀dà ìgbà wo ló ti dé ṣọ́ọ̀ṣì lọ́dọ̀ dádì wa gbẹ̀yìn? Ṣé mi tí mi ò rí ọ̀sán ilé tí mi ò róru oko tí ò ní màá rántí pé mo fẹ́ lọ sọ́dọ̀ dádì lọ gbàdúrà èmi ò lọ ọ̀dọ̀ wọn o mi ò lọ rárá láti ẹjọ́ ẹ̀. Wo kò sí ní tó le tó kọjá àdúrà o àdúrà nìkan náà ni àdúrà náà ló bá ti mọ gbà kò ní le tó báyìí. Màámi ẹni tó pé tí mo bá jí wọn pé ọkọ mi ó yá jẹ́ àjọ gbàdúrà o torí tó wà nílẹ̀ yìí ká fàdúrà jagun ó wá ní tòun bá gbé gbàjú fún mi ṣé bá dẹ̀ sùn ayé yóò nà mí kò ṣẹ̀ṣẹ̀ máa nà mí yóò nà mí ló sọ yẹn màámi ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ ti lérò. Ọkọ ẹ náà. Ṣé gbogbo ìmọ̀ àti máa sọ fún yín ni? Ó dáa kò burú ń bọ̀ máa pe dádì nìsín tán bá ti wà ní ṣọ́ọ̀ṣì a máa débẹ̀ bá a ṣe máa rí wọn lókù báyìí eléyìí pọ̀. Ọ̀ṣáká lórúkọ tá a pè egungun ẹ̀dà yọ̀yọ̀ lórúkọ tá a pè jẹ̀jẹ̀ ọ̀ságòkè ságodò òun lórúkọ tá a pè mí èjì o mo bẹ̀ ọ́ lọ́wẹ̀ sí Ọlágòkè ọmọ Àdùnní ní kíákíá kéèdì ó dì kó Pàǹjọlá ọmọ rẹ̀ lónìí gangan bẹ́ẹ̀ ni kó fọwọ́ ara rẹ̀ kó fi ṣera rẹ̀ èjì o bẹ́ẹ̀ ni ariwo ikú lọ́dẹ̀dẹ̀ Ọlágòkè. Ìwọ̀n rẹ̀ ọ̀rọ̀ yìí bá ní lẹ́rù wà ní lẹ́rù já ní láyà ọ̀rọ̀ yìí bá ní lẹ́rù. Pè mí tó ṣe mí lógo mo gbàdúrà fún wọ ìdílé ìyá Àǹjọlá wípé ẹni tí ó ń fi ogun ja ìdílé yín
gbogbo ẹni tó pàtẹ ogun di ìdílé yín lórúkọ Jésù ìrọ̀rùn ṣí nídìí. Olúwa gbogbo ẹni tó ń fi ẹ̀mí bá yín jà mo wí Olúwa. Ta ni mo rí yìí? Ta ni ẹ̀dá tí mo rí yìí? Màmá, mo gbàdúrà fún yín, ẹni tó ní kẹ́ ẹ sunkún lórí ọmọ, tó ní ẹ sunkún nínú ìdílé yẹn lórúkọ Jésù ọ̀run ṣí nídìí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìyá Àǹjọlá, níbo ni Àǹjọlá wà báyìí? Ó wà nílé, ilé ni mo fi sí tí mo fi ń bọ̀. Ẹ̀mí ọ̀run tọ̀ mí wá. Ó jẹ́ kó máa yé mi pé ẹ̀mí ọmọ yẹn wà nínú ewu. Báyìí. Ẹ gbọ́, tí nǹkan kan bá fi ṣe ọmọ yẹn, ẹ̀mí ẹ̀yin òbí rẹ̀ wà nínú ewu tó lágbára gan. Ìyá Àǹjọlá, kì í sọ̀rọ̀ ariwo báyìí o, ọ̀rọ̀ gbé kọ́ rárá. Ẹ lọ sí ilé kí ẹ lọ bá mi mú yẹn wá ní kíákíá sí orí òkè yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ọ̀kadà kan ní ń bọ̀ ni. Ẹ dúró ìsàlẹ̀ Adélakùn. Ìsàlẹ̀ Adélakùn wà bọ̀. Ẹ dúró ẹgbẹ́ wa. Láti pàlọ́. A rí mi. Ìwọ lọ, kọ́mọ kan ti wà pẹ́ mi. Ẹ dúró ìsàlẹ̀ Adélakùn. Ẹ dúró gbé wa ìsàlẹ̀ Adélakùn. Eléyìí àdúró dánilẹ̀ tó yóò gbá wa méjèèjì débẹ̀. Ẹ wò tí ọba dúró tàbá ti rọ́kadà. Ẹ jẹ́ ká máa lọ. Ẹ jẹ́ lọ. Ẹ wò ẹ jẹ́ lọ jàre. Ẹ wò ẹ jẹ́ lọ. Ọ̀nà yìí jẹ́ ìjọba tó débẹ̀ ní. Káyà rí lójú ọ̀nà jí o. Ọ̀kadà. Ìyá ẹ ti dá mi dúró lẹ̀ mú ní mi. Ṣé mi mú ń kó bá yín ni? Èmi kọ́ ní ìṣòro yìí ìyá. Kí ló ṣẹlẹ̀? Sọ̀rọ̀ ilé ìtàn wa dúró yìí. Mi ò gbé yín. Ìyá mi ò gbé yín sẹ́. Kí ló sí ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wà kàtà lọ? Ìyá kí ni mo fẹ́ ilé ẹ̀rọ padà fún mi ní? Ṣé ilé ẹ̀rọ padà? Ìyá ìbọlẹ̀. Ọ̀kadà ìbọlẹ̀ sẹ́. Mi ì gbé yín, mi ò gbé yín. Ẹbọlẹ̀ ìyá yìí ẹbọlẹ̀ sẹ́. Gbàmí ọlọ́kadà ẹ̀mọ̀ gbàmí. Ìyá yìí. Ìyá yìí. Máa ṣe fún yín o. Ìyá máa fún yín lẹ́sẹ̀ o. Ìyá ẹbọlẹ̀ ìyá yìí. Àbí ó ti bọ́lẹ̀. Ọ̀yá ọlẹ́ ọmọ kan. Ó dà bí bọ́. Mi ṣe wá lọ. Angela. Angela! 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 Mo jọ fún ọ! Èdè mi! Angela! Angela! Angela dábìlọ! Mo jọ fún ọ! Èdè mi! Ti bí ọwọ́ mú mi o, màmá jẹ́ jìn sọ́fẹ̀ ọmọ aráyé. Mo bẹ̀ ọ́ yẹ, mo bẹ̀ ọ́ yẹ.
ọmọ mi kọ́ṣọ́ ti lajú. Kò tí lajú o, bọ̀ ẹ má wọ̀rí, ó máa wà okay. Mo fi ń assure ẹ pé ó máa wà okay. Àmín. Àti attend sí lọ́wọ́. Bọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀? Ṣebí Anjola àti ọ̀rẹ́ rẹ̀ náà jọ ń ṣeré. Àdédé lọ̀rẹ́ rẹ̀ kàn mú rí Anjola, ó sì láàmú kan. Èrè. Ìwé ìwò náà jọ ń ṣe tó lè tó gbogbo bẹ́ẹ̀ tó di pé wọ́n á la ríra wọn mọ́gìrì. Ẹ má jẹ́ kó bá ọmọ bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ mọ́ o. Dókítà, kódà kò gbọ́dọ̀ délé mi. Mo ti sọ pé tí n bá tún já pátá ẹsẹ̀ ọlọ́pàá lè fi gbé. Ọmọ yìí ń lajú. Ẹ dákun, ṣé ẹ sáà sọ pé ara rẹ̀ ti ń balẹ̀? Ara rẹ̀ ti ń balẹ̀, má wọ̀rẹ́. Ẹ jẹ́ wọn lórí ojú. Ẹ tí lè rí nísìnyàn. Bọ̀ tó bá tó time tẹ máa rí, nọ́ọ̀sì máa ẹ kẹ́ mu. Ṣùgbọ́n ẹ tẹ́kẹ̀. Ṣé sùúrù wọn lára rẹ̀ ti ń balẹ̀? Níbi ìkan ò sọ mọ̀ pé àwọn míì wà kí sọmọ ẹnìkan náà tọ́jú o, má pariwo. Ta ló fi gbá sórí tèbù wa? Ìgbà mi ti bò. Owó ti rí lọ, kí ti bẹ̀rẹ̀? Ìgbà kọ àkìrí. Ìgbà mi ti bò. Ṣé bí mò ń wò yìí? Ìgbà kọ, a kì í gbé ni. Ó dà, máa mú fún yín fojú ara yín rí. Ṣé yóò rí pé nǹkan kọ́kọ́ rà ní? Ìgbà wa dà. Ó ti bẹ̀rẹ̀ kóbókó. Sọ ọ ti bẹ̀rẹ̀ wérewère. Ọjọ́ mójútó ọmọ rẹ dáadáa. Ọ̀rọ̀ rẹ̀ ń fà mójútó. Ìgbà kọ. Ìgbà ni. Mo rò pé wà tìyá rẹ̀ sí. Anjola. Kí tó ń gbogbo ilé rẹ̀ yìí? Tọ́mọ rí gbogbo táwọn ò ní rí. Ọ̀rẹ́ yìí. Anjola sọ tó báyìí fún wa àtọkọ rẹ̀. Ká tiẹ̀ wá lọ́kọ rẹ̀ ò lákàsí kò kàǹkan kún. Kí ni ìwọ gan sí? Ká sọ pé tẹ́lẹ̀ ni Anjola ti sọ̀rọ̀ fún wa yẹn, máa ti dìde máa ti máa fàdúrà jagun. Àmọ́ nígbà tí ilé ó fi mọ́, èmi ti gbàgbé pọ̀ mọ́ mi bá mi sọ̀rọ̀. Mo ti gbàgbé débi pé màá fẹ́ pé mo fẹ́ bá gbà. Ẹ wò yẹn tún kéré o. Ó tún lóun rí nǹkan níjọ́ kan báyìí. Èmi ló dé. Ẹ̀rí kan tí mo rí ni. Ẹ kúrò bẹ́ẹ̀. Ẹ̀rí kan tí mo rí o. Ẹ̀rí kan tí mo rí. Mo ṣe lọ sọ́dọ̀ ṣẹ́bù. Ó tún máa mi o. Ẹ kúrò. Anjola. Ọ̀rọ̀ sunukun lọ̀rọ̀ yìí o. Ẹni tí ń bá yín fà nínú ìdílé yín, ó ti ra yín níyè pátápátá. Ó tún wá fi ìdìdí ọkọ rẹ̀. Ọlọ́mọ ló ní ká gbọ́ físàn. Tá a tètè kọrí sílé. Ọ̀rọ̀ bá ti bẹ́yìn yọ o. Èmi ò kúkú mọ nǹkan tí mo ṣe fẹ́lẹ́ ara bíi tèmi tó fẹ́ fi bí ọmọ pa mí lẹ́kún. Ó sì dá mi lójú pé Ọlọ́run á bá mi kọlù ẹni bẹ́ẹ̀. Àmín. Níbo wá gan ni ọkọ rẹ wá gbà lọ báyìí? Ẹ wo, ìta mo kúkú wà àwọn ọ̀rẹ́ ibì kan. Gbogbo èròǹgbà ọkàn mi níta náà ni mo ti gbọ́ tẹ́ ẹ ti ń sọ nílé. N tó wá ṣe mí kàyéfì ni wípé kí gan lẹ̀ṣẹ̀ mi. Tọ́rọ̀ mi fi wá dàbí èkúté àtológìní tó jẹ́ pé ojoojúmọ́ ní fi ṣọdẹ rẹ̀. Ọ̀rọ̀ mi wá dàbí ọmọ odó tóun ti yá rẹ̀ tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n fi ń pariwo tó ariwo wọn gbòde tí ń gbalé kan. Ìyá wa, kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ ayé mi gan? Ṣé ohun tó tó bá ti ṣẹlẹ̀ lẹ́nu? Ó dà, yìí ń pè ọ́ padà, yìí ń gbé gbèsè lórí rẹ̀ ní kíákíákíá. Dàpọ̀ kí wọ́n ló tún ṣẹlẹ̀. Ọlágòkè ni, ó lóun mọ̀ nǹkan tó dé sóun. Ó ní ṣe lòun la orí ọmọ òun mọ́gìrì. Ilé ìwòsàn ni wọ́n wà báyìí. Èdìrẹ ẹ mọ̀ wòran o. Èdìrẹ ẹ mọ̀ wòran o. Ó dàbí pẹ́ntì ń pe àwọn bọ̀dá Adégòkè Ọ̀dákẹ́ àwọn náà kan láwọn ọgbàgbọ́ yá. Ẹ dákun ìgbìrì ọ̀tẹ̀mọ̀lẹ̀ yìí náà ti ń pàkan nìkan rú. Ilé oníkan nìkan ṣẹlẹ̀ tí ó di pátá mọ́tò di ọ̀fẹ́ gbé ń pa.
ìbí ìlú tún ṣẹlẹ̀ wọ́n sọ orí ọmọ mọ́gìrì. mo sì gbìyànjú lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí o ẹnujọ́ mẹ́ta ẹ ni mo sì lọ fún ìyàwó rẹ̀ ní nǹkan pé kò lò ó sì dá mi lójú pé ọmọbìnrin ò lónìí. ó lè má lò ó sọmọ tó bá lò ó kí n ti ṣẹlẹ̀ yìí. ọmọ adákẹ́ mọ́ fọ̀n tá àmọ́ tẹ́ ti ń ṣe o ó lè má lò ó torí mo mọ̀ pé tó bá lò náà ni kò ní ṣẹlẹ̀ nítòótọ́. ọ̀dà ewéwé náà kí la wá fẹ́ ṣe sí báyìí. kò yé mi o. ẹ̀dùn ọ̀nà bá lè tẹ́ bá ní kọ́rọ̀ mi dànù tẹ́ ní kọ́rọ̀ mi lọ́rùn ògùn mo sì mẹ́lẹ̀ kan o ògùn tó yè kan náà ni. ògùn tó yè. ẹ má fojú bá wò ó ó gbóná yọrùkú kódà kò sí téèyàn gbé dọ́dọ̀ rẹ̀ tí òbí ṣe yóò ṣe ni bí bàbá pọ̀ ló fi pamọ́ bẹ̀ ẹ̀ rí yọjú sí i ó dá lójú pé yóò rí nǹkan kan ṣe sí ti bẹ́ẹ̀ náà. àlàyé irú àlàyé wo gan-an lẹ fẹ́ ṣe fún un. Mọ́mí, ṣe rí màá advice yín pé kẹ́ gbé Àǹjọ́lá kúrò lọ́sípítà wa. ká gbà Àǹjọ́lá kúrò lọ́sípítà ni òní náà la ṣe gbà Àǹjọ́lá wa a lè jẹ yín lówó. Mọ́mí, mi ò sọ pé ẹ máa jẹ mí lówó. Mr. Lágòkè wọn kì í ṣe ẹni tá a mọ̀ nínú ìlú yìí àwọn ogun òkèèrè mi ò lè ní ẹ̀jẹ̀ wá lówó but ṣe rí lórí ọ̀rọ̀ Àǹjọ́lá ilẹ̀kùn níyín mo rí inú mo rí ta. Mọ́mí ẹ ti rí mi kanlẹ̀ ẹ wò ó ìdúró òsì bẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódó mi ò ẹ tètè wá máa lọ ní kíákíá. ẹ tètè wá máa lọ. ká tó tètè mọ́ lọ. Mọ́mí ẹ tètè wá máa lọ. agbára wọ̀ mí Olúwa. Ogun ayé yìí le. Ogun ayé yìí le. Gbàgbára ọ̀mí Olúwa. Agbára tó borí oṣù. Ẹ̀yin bàbá ẹ kú jókòó. ẹ ṣeun bàbá. ẹ wò ó ṣe rí lérí ọ̀rọ̀ àbúrò yín tẹ́ bá wá bí ìbá nífẹ̀ẹ́ kan tanná fún yín ó ṣeé ṣe kọ́rọ̀ rẹ̀ ó mọ́ lójútùú o. bẹ́ẹ̀ni. ẹ dákun bàbá ẹ ṣàánú wa ẹni tó júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n ní kí n bá àti nìyí pé tí n bá ti lè dọ́dọ̀ yín gbogbo òkè ìṣòro wa báyìí ló ti di pẹ̀tẹ́lẹ̀ ẹ gbà mí ẹ ṣàánú mi. ó dáná ọ̀nà onídìímà sọ kábẹ́rẹ́ mọ́ kọjá ìgbésẹ̀ méjì kan wà tá a tún lè gbé. ọ̀nà àkọ́kọ́ ni pé ní báyìí tí ò gbọ́dọ̀ pẹ́ bómi gbóná ò ṣe gbọ́dọ̀ pẹ́ lẹ́nu ẹ lọ rèé gbé ọmọ àbúrò yín ẹ lọ rèé gbé wá àyìn báyìí. ọ̀nà kejì wá ni pé bẹ́ẹ̀ bá fẹ́ kí àbúrò yín kó bọ́ nínú gbogbo ìṣòro tó wà ó tó ní ìgbésẹ̀ kan tí a gbé. bàbá gbogbo ìgbésẹ̀ tẹ́ bá ní kí n gbé lórí ọ̀rọ̀ àbúrò mi àtọmọ ẹ̀ tí ìdílé wọn fi lálàáfíà gbogbo ẹ̀ ni màá gbé. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ báyìí ẹ kọ́kọ́ lọ rèé gbé ọmọ wá àyìn náà bẹ́ẹ̀ bá gbé dé gbogbo yòókù á mọ̀ sọ. bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ yẹn ti rìn jìnnà gan-an àfi tó bá gbé wá ní kíákíá àbí kò dàbí mo ṣe jáde ni. kò dàbí ti bó ẹ̀gbọ́n mi bí mo mọ bí bàtà gbé ń ta mí lẹ́sẹ̀ ṣé ìwà lajú mi lẹ̀kọ́ mọ́ mi ó ṣáájú mi rọ̀rùn alákejì ni. ẹ mọ̀ kan ẹ fún mi ní bí ogún ìṣẹ́jú mọ́kànlá lára ń gbọ́ mọ̀ débi. àbí àjọ lọ sọ́ọ̀sì. ìrọ̀ èmi ni mo lọ mọ́ èmi mo mọ bí bàtà gbé ta mí lẹ́sẹ̀ mọ́kànlá lára tán. jó sáré lọ ní kíákíá. ṣé ìyàwó yóò pé káwọn ti kúrò bíbá yìí? kò bọ̀ mí gbọ́. kò tí ì ju ogún ìṣẹ́jú lọ tó kúrò bíbá yìí. irú wa pálapàla wo ni ìyá Àǹjọ́lá wá wí ẹ tọ́wọ́ lórí láti wá gbọ́mọ lọ́sítítù láìbò mi gbọ́. ẹ ṣeun mo dúpẹ́ ṣé àjẹyìn lówó kankan. rárá o ẹ jẹ wá lówó tẹ́ bá fẹ́ fún wa lówó. ẹjọ́ dìgbà mi ẹ ṣeun ẹ ṣeun. irú pàlàpàlà wà rẹ̀ lè báyìí bó
ní ìyá Àǹjọ́lá àti ìyá rẹ̀ wá gbọ́mọ mi gbà lọ apago wọn títí báyìí kọ̀ lọ. hello. hello bó o ní ṣé o bá wọn lé. wọn ò bá wọn o bí n bá tún bínú sí wọn á pé mo tún dé wọn á pé kinní kan tún ti jí sí n lára sọ tọ̀nà sọ bójú mu pé kọ́ gbọ́mọ mi kúrò nílé ìwòsàn láì fi tèmi bàbá rẹ̀ létí. ohun tó ṣe òun ò dáa ohun tó ṣe òun ò dáa ná ọmọdé náà ní ká gbé wá báyìí nífọ̀nàfọ̀sù. wọn ò tiẹ̀ mọ̀ báyìí wọn mọ̀ o bí a kì í wá lọ lé ìyá rẹ̀ nígbà délé ìyá rẹ̀ bí abẹ́ lọ gbé lọ. ó dábàá lọ́bẹ̀. ọ̀dà bọ́ba ṣe jẹ́ máa fi tó yín létí. bí ọmọ yorùbá tiẹ̀ wá jẹrin bàtà rẹ̀ tiẹ̀ wá bà á lẹ́rù mọ́ gbọ́mọ mi lọ kúrò nílé ìwòsàn láì sọ fún mi mi ń bá ilé rí i. ogun ayé yìí le ogun ayé yìí le. àmọ́ bò ní ìyàwó ẹ̀gbọ́n mi tí mo ń ṣe bí ọlọ́dẹ rí bá n tí ẹ fìbí kankan gbá sí wọn tí ì bá jẹ́ bó ṣe jẹ́ ni ó ti fi lílù tẹ́ wọn lọ́rùn lọ́jọ́ kan. dùn ní irú ọ̀rọ̀ kátikàti ò ní jáde lẹ́nu ẹ̀ ò ń lu ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n mọ̀ pé bó bá ti lu ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ gan ló lù ú. ntẹ́mi ṣàmọ̀ ni pé nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ tán gbé kúrò nílé ìwòsàn bí nǹkan bá lè ṣe wọ́n kábàámọ̀ pé kí làwọn wá sáyé fún. dùn ní. tí ń bẹ lọ́kàn mi lèmi ti sọ. agbára tó borí oṣù. àtàrà màá ni màmá ti jáde kódà àwọn àtìyàwó yín náà jọ lọ wọn ò dẹ̀ tí ì dé padà látàárọ̀. èmi wọn jọ wà látàárọ̀ ni kọpẹ́kọpẹ́ iná ni wọn ò mọ bí wọ́n ti rìnrìn wọn. ṣùgbọ́n ẹni tá a jọ ń gbélé sọ wípé òun rí wọn lọ́nà ṣọ́ọ̀ṣì màmá lọ́dọ̀ bàbá wòlíì. ọ̀nà ṣọ́ọ̀ṣì màmá. bó bá tiẹ̀ náà wá gbérù gbèsè báyìí ṣé kò yẹ kó fi tó ní létí ni. ṣé kò sí ẹ̀gbọ́n. rárá ọlọ́run bá ò jẹ́ ìyá mọ̀ fárí lẹ́yìn olórí bí. ọ̀dà ẹ ṣeun mo dúpẹ́. ọ̀pẹ ènìyàn ló sọ pé kò sẹ́yìn. orúkọ Jésù náà kó gbàdúrà fún yín gbogbo òkè ìṣòro yín ẹ má sọ di pẹ̀tẹ́lẹ̀ mo wí lórúkọ Jésù ìgbà òkè ìṣòro yín Ọlọ́run sọ di pẹ̀tẹ́lẹ̀ mo wí Ọlọ́run kó sọ di pẹ̀tẹ́lẹ̀ ìyá yìí rí ìyàwó Ọlọ́run ó kò sọ lókè. Dájú Àǹjọ́lá kí ló ṣẹlẹ̀. ẹ wò ní ọba tíjà wá bẹ́ẹ̀ bá ti ṣe ohun tí mo fẹ́ gẹ́lẹ́ àmọ́ bẹ́ẹ̀ bá lọ dáwọ́rú fún mi pẹ́rẹ́ ṣe rádà méjèèjì ní fi sórí yín kalẹ̀ ni. Dájú Àǹjọ́lá kí lẹ bá wa gangan. ọ̀dà mo gbọ́ pé ìyá yín ni ìyàwó mi àti ìyá rẹ̀ gbọ́mọ mi wá adakẹ́ ẹ nàka sí ibi tí wọ́n wà láyìíká yìí àbí kẹ́ ẹ rọra gbé wọn jáde lẹ́rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ń fàdà méjèèjì gbórí yín sọ̀kalẹ̀. Dájú Àǹjọ́lá ọ̀rọ̀ sí lọ́dọ̀ wa kò sẹ́nì kankan láyìíká. ẹ mọ̀ pọ́ sọ náà wọ́n ní pé ẹ ti pàdé àkọ́pọ̀ wípé ẹ ní jẹ́wọ́ ṣẹ́rí tí n bá máa fi sá yín tí mo sá yín gbẹ́lẹ̀wẹ̀ nítọ́ tí mo sá yín tó ẹ wá jáde àbí kò tó. ìyá mi ọ̀rọ̀ kan ló mọ̀rún lójú tí mo mọ̀ fi wá sọ́dọ̀ yín kẹ́ bá ń tàn málẹ̀ sí. mo gbọ́ pé òjíṣẹ́ Ọlọ́run kan wà tó ń mọ́só tó ń má jẹ mo bá sì gbéra pa o kí n lọ rí dán o bí mo ṣe wọlé ìjọsìn náà mo bá rí bàbá Àǹjọ́lá ló yọ àdáda ni gẹ́lẹ́ bí mo ṣe rí báyìí mo ṣe rọ́wọ́ yín lára rẹ̀ nù. kódà ọpẹ́lọpẹ́ àwọn èèyàn tó wà ńbẹ̀ kì bá ti bẹ̀rí òjíṣẹ́ Ọlọ́run náà dànù. wọn wá jí òbẹ ó yẹ wọn jí òbẹ ni bí bó bá sì ti bẹ́ orí òjíṣẹ́ Ọlọ́run kalẹ̀ tán òun ó sì rí ọ̀rẹ́ mọ́ fi aṣọ péńpé roko ọba ohun tèmi fẹ́ nù. ìyá mi ń tẹ́ fi sọ̀rọ̀ nǹkan báyìí ó ṣe nǹkan kan tó dùn yín kí ló ṣe. ọ̀kàrẹ̀ ẹni béèrè ọ̀rọ̀ òun ló fẹ́ di rẹ̀ gbọ́. Ẹ̀rọ. Àkójúmọ́. Ojúmọ́ rẹ yóò. Ẹ̀rọ.
Bàbá Àǹjọ́lá ẹ dákun òkè àgọ́ lẹ́ ń lọ. Rárá o. Ẹ rò òkè àgọ́. ń dáná mo ṣáà rí pé tí ń jáde ẹ dákun ẹ sún síwájú díẹ̀. Ẹ ṣeun. Mo pé wọn ọgbọ̀nà yín ẹ sì ń tẹnu mọ́ sún mi síwájú. Ọgbọ̀nà yín. Bàbá Àǹjọ́lá. Kí ni? Èmi ló dé. Mo ṣáà rí pé bí ẹ bá ti ń jáde bí mo bá ní ẹgbẹ́ ń débì kan kódà kó òun mọ̀ràn kó mọ kàtàrí báyìí ẹ pẹ́ ẹ̀gbọ̀nà mi náà ni àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ibi ẹ pẹ́ ẹ̀gbàún náà lẹ́sìn àpadà gbà kí ni mo ṣe. Ṣé ẹ wá ń salami ayé mi ni ṣé ẹ ń sọ mi ká ni àbẹ́yìn lẹ kówó lẹ̀ tí mi rọkọ̀ kí n gbé yín inú ọkọ̀ tán kẹ́ńjìnì ọ̀nọ́ọ̀kì kí táyọ̀ fò yọ lórí eré èmi ò fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ wọn lè gbé yín o. Bàbá Àǹjọ́lá kí n. ọ̀rọ̀ yìí àbí mi. ọ̀rọ̀ yìí náà ni. ẹ mọ̀ ń pè mí ní Kànú. ń bẹ mọ́ra yín ìkà tẹ́ ẹ ṣe tọmọ mẹ́rin fi kù kan. ẹyin sáàmù gbàgbẹ́ amọ̀jọ́ tẹ́ ẹ dá sí kan tó kù tẹ́ ẹ mọ́ ọ̀pá jẹ ni. àbí ń tẹ́ ẹ ṣe tẹ́ ẹ fi pọ́ kọ́kọ́ nù. gbogbo èèyàn lọ́mọ yín ládùúgbò ẹ wòye pé kò sẹ́ni tó fẹ́ bá yín ṣe. kò sẹ́ni tó fẹ́ fọjọ́ ọlọ́jọ́ lọ ni wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe báyìí ṣe àwọn tí yín ni. ẹ wá gbọ́ o torí mo rí yín tẹ́ ń wò mí fi sí bẹ́ẹ̀ bá gbọ́wọ́ kọ́wọ́ aládùúgbò gidi lèmi o àwọn ogun ọ̀rọ̀ bá yín jẹ́ wọ́n fìsì náà ti yan ojú yín abọ́ ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ń fi nọra rẹ̀ ni kò sí ohun tẹ́ ẹ ṣe fún mi o kò sí ohun tẹ́ ẹ ṣe fún mi kí ẹ máa wo bọ̀ bí lábọ̀nbọ̀ ẹ jẹ́ kó wájú ọkọ̀ mi ò tí ì ṣe bírèkì mi dáadáa ń bá kó stáǹdì yín ọ̀run làlà ẹ jọ lọ́hùn pé ni o. Bàbá Àǹjọ́lá ó sì kọ̀ ó fẹsẹ̀ kọ́ mọ́ ó wá ń fẹnu kọ kò burú bébí wọlé ẹnu rẹ̀ gbọ́rọ̀ ọ̀dà. ó ṣe ní tí ò dáa lóòótọ́ ọkùnrin láìsòbìnrin ló wá sọ adúrò ọ̀rọ̀ àlùfàǹsà báyìí sẹ́yìn. ìwọ náà wí bẹ́ẹ̀ sórí pé n ò wá jẹ̀bi báyìí bí mo bá nà ọ́ lọ́rẹ́. ẹ jẹ̀bi ìyá wa àmọ́ nígbà gbàgbà táwọn àjálù yẹn ti wá ń débà ṣé bọ́dọ̀ yín ló yẹ kó wá tó fi ń káàkiri. ọ̀dọ̀ mi kò lè wọ́dọ̀ mi torí mo parí iṣẹ́ rẹ̀ ni a ṣe pé mo ṣe n kò sì ti fọmọ àtọkọ bú mi àfi kóun ó fọwọ́ ara rẹ̀ kó fi pàyàwó àtọmọ rẹ̀ nígbà náà ni wọ́n tó dẹ́yìn lẹ́yìn rẹ̀. ìdájọ́ yín náà dáa wòlíì tíyàwó àtọmọ wa farapamọ́ sí lọ́dọ̀ nǹkan. wòlíì kékeré lèèyàn bàbá gbalẹ̀ bàbá gbàtà. àtàlà darí rẹ̀ sí. darí rẹ̀ sí bóun bá kọjá ààyè rẹ̀ ju bó ti yẹ lọ ebi wọn ó sì gbé tí ó mọ̀ sí lé lọ tójú rẹ̀ wá lójú rẹ̀ rí òun. ohun ojú wá lójú rí. ìyá mi ìbò fi ẹyẹ àgbà ìbò wíwí ẹyẹ àforúfò kí ẹyẹ mi fún ọmọ ṣe forí sọgí o. ìbàrẹ̀ òṣè ìbàrẹ̀ òṣè. láyé ṣe pé mò ń gbàdúrà fún yín kí lẹ wá kúnlẹ̀ ṣe wájú. dáàdì ẹ jọ̀ọ́ a ní ká wá bẹ̀yìn ní pẹ̀lú ìwà òṣèpọ̀pọ̀ míyùn sí tí ọba ìsìnkú ti sọ fún wa pé a gbọ́dọ̀ jáde sí wọn tí ń lọ́wọ́ èmi á jáde gbogbo àti omi padà lé yín káàkiri yẹn èmi á ti jáde síta dáàdì ẹ jọ̀ọ́. kódà ó fẹ́ sorí kunkun èmi mo mú mọ́lẹ̀ pé dáàdì ti ní àmọ́ jáde ò ìgbọràn sàn jẹ́ bọ́rú o. èmi tí mo ní ká má jáde tèmi yé mi torí kò sí bí ẹ̀yin méjèèjì bá ṣe fojú kanra yín wọ́n á fẹ́ gbé ọmọ ẹ̀ kúrò láyìíká ẹ̀ tí wọ́n bá sì gbé ọmọ ẹ̀ kúrò láyìíká ẹ̀ ó léwu ó léwu ó ní mo fi sọ pé kẹ́ má yọjú sí rárá ó yá ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ẹ ṣe dájú Christian ẹ má bínú ẹ pẹ́ fún wa pẹ̀lú Ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ ní òun dì iṣẹ́ o Olúwa ṣagbára dọ̀tí ẹ ṣe dájú. mi ò bínú ní kòríta tá a dé yìí mo ní láti pe àwọn òjíṣẹ́ méjì kún ara mi láti fi àdúrà jagun. dádì èmi náà sì mọ àwọn àfàdúrà jagun tó yẹ pé àdúrà tiwọn náà kíkankíkan ni bóyá kí n pè wọ́n wá kí wọ́n wá kúnṣẹ́ ìránṣẹ́ yín lọ́wọ́ kó lè yá kíákíá. ẹ má ṣe yọnu mọ́ mi wá ẹ má ṣe yọnu
mo jẹ́rìí agbára Ọlọ́run nínú àwọn tí mo fẹ́ pè yìí tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run yóò ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ayé wọn. Bó ṣe rí nìyẹn. ẹ̀pẹ́ ẹ̀rọ ọmọ àtìyàwó. Bàbá kò rí wọn o, ó délé ìwòsàn kò rí wọn, ó tún mú àdá lọ halẹ̀ lọ́dọ̀ dádì church kò rí wọn bẹ́ẹ̀ o. Bàbá ẹ gbà mí o. Bàbá ọ̀dọ̀ dádì church tẹ́ ń sọ yìí gangan ibẹ̀ gangan nìyàwó àtọmọ wa. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bó bá wá kọ́wọ́ kan àdán yóò fi rọgbà agi ni. Ó tún ní ọ̀nà kan tá a tún gbé gbà. Ṣé rí ọ̀nà tá a fẹ́ gbé gbà ni pé ṣé rí ní wàrà ń ṣe sàbáì wọn ó pèsè ẹbọ kàǹkà tí ń kagún láyà. Ṣé wá rẹ́bọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni àbúrò yín ni ó ṣe ìwúre lọ́pọ̀lọpọ̀ sí. Bó bá ti wá ṣe ìwúre sí tán ẹ wá lọ bá wá ọmọbìnrin tó bá ti bímọ tán èyí ni ó bá gbé ẹbọ ọ̀hún. Ọmọbìnrin tó ti bímọ tán. Bẹ́ẹ̀ni. Ó wá lágbára báyìí o. Kò tí ì lágbára ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ lágbára ní báyìí. Ẹbọ táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ojúmọmọ ló gbọ́dọ̀ gbẹ́bọ ọ̀hún. Bó bá wá gbẹ́bọ ọ̀hún tí ó fi wá gbé débi tí ń lọ kò gbọ́dọ̀ lanu fọ́ọ̀n sẹ́nikẹ́ni tí ó fi gbẹ́bọ ọ̀hún kalẹ̀. Agbẹ́bọ lọ́sàn gangan. Bẹ́ẹ̀ni. Kò tún gbọ́dọ̀ lanu bẹ́ni kankan sọ̀rọ̀. Ẹ dákun nígbà tó wá sọ̀rọ̀ tó bàǹtàbàǹtà tó bá ń fún mi nígbà tí wọ́n ní ká ẹwẹ́ ni tí ò gbẹ́bọ̀ tí ò bímọ ọmọ tí ò bá ń gbẹ́bọ̀ ṣé kẹ́mi wá lọ gbẹ́bọ̀ kí n lọ kú ni. Pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ nìkan náà nà àbáyọ tá a rí. Èmi ni kí n lọ forí la kú kí n gbẹ́bọ̀. Ẹ dákun tí n bá gbẹ́bọ̀ tẹ́ bá nìkan kò ní ṣẹlẹ̀ tí nǹkan kan bá lọ ṣe mí nǹkan. Wọ́n ti fi dá wa lójú ìyá wa wọ́n lè kó lè ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ kọ́ ní bá kí bọ́jẹ̀ sí ó tójú òbí rẹ̀ rùn wọn alákejì èyí náà lè lè ràn mí lọ́wọ́. Bí bọ́jẹ̀ sí ọ̀bá ní tójú òbí rẹ̀ rọrùn alákejì kọ́dá kémi náà dẹrù mí lẹ́ ń dàkúdà kí n fẹ́ rù mí sọ́yàn. Ó tún gbé bẹ́ẹ̀ ẹbọ tán ní kéyìn ò gbé ọ̀hún ẹbọ tí ń gbé lọ́sàn-án gan tí ìṣòro tí ìsálẹ̀. Ìyá wa. Ètò wa gbọ́dọ̀ sọ̀rọ̀ sí yàn. Ọ̀sán gangan ló lọ́wọ́ ẹbọ tá a bá gbé lóru ló léwu òkùnkùn ní òbọ ní ọwọ́ ọ̀sán gangan ìbàyìí gbogbo ló tún gbẹbọ ẹ jọ̀ọ́. Tó gbọ́dọ̀ báyọ̀ sọ bí bá pàdé ẹni ọmọ mi rí tàbí mo mọ ẹni mo mọ nǹkan ogun tí wọn mọ fi wọnúwẹ ń gbọ́dọ̀ rẹ bá ń gbẹbọ ìgbọsàn. ẹsàánú mi ìyá wa ẹsàánú mi. Ìyá lámì ìdánilójú pé gbogbo ewu kọ́ ló mú lọ fún. Wọ́n ní kò sí kan tí ó ṣẹlẹ̀. Ìyá mi ẹsàánú mi. Ẹsàánú sì fọwọ́ sí pé lọ rè gbẹbọ. Ẹsàánú mi ẹni tí ò sábì amọ́mọ́ lọ́nà máa gbẹ. Ẹni tí ò sábì amọ́mọ́ lọ́nà máa gbẹ. Àbí kí ni gbogbo ẹ̀jẹ̀ lè ní ìsìn báyìí? Ìyá mi jọ̀ọ́. Tábà ní òní yíwọ́ tó padà yíwọ́. Òní yíwọ́. Wọ́n lẹ́ni tí ò sábì amọ́mọ́ ló máa gbẹ bọ̀. Ẹni tí ò sábì amọ́mọ́ ló máa gbẹ bọ̀. Màámi, ṣàjẹ́ ni yín ni. Bẹ́ẹ̀ bá wá ṣàjẹ́ ni nírú àsìkò tẹ́ ẹ gbẹ́bọ̀ yìí. Ẹ dákun èèyàn mélòó ni mo ń gbẹ́bọ̀ nírú àsìkò yìí. Kò sì sí ìyọnu, ó ti wá yé mi báyìí pé àjẹ́ ni màámi. Kò sì sí wàhálà. Ṣé ẹ lè sọ̀rọ̀ ni? Ṣé ẹ ti dòdì ni ẹ wá sọ̀rọ̀? Kò sí ìyọnu, èmi ò bọ́ sáàrin ìlú nìsín. Màá mọ̀ pariwo kiri àdúgbò pé àjẹ́ ni màámi o. Màámi. Gbogbo àdúgbò. Sọ gbádùn. Ṣé nǹkan ọmọ sí ọ? Mo rò pé nǹkan mi ń bẹnu ọ̀rọ̀ rẹ̀ abirú alákòóbá alákòóró wo lọmọ eléyìí báyìí nítorí Ọlọ́run. Ṣégbà tó o ti rí mi tí mo ti ń lọ gẹ́gẹ́ mi tí o ti sọ̀rọ̀ tí wọ́n ti dá sí ọ tí wọ́n dán ọ lóhùn ṣé o yọ ọmọ pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ni? Sọ̀rọ̀ pé o ti bẹ̀bẹ̀ ẹlẹ́bọ jẹ́ báyìí. Ẹ dákun màámi bí wọ́n bá ní ẹ mọ́ sọ̀rọ̀ ṣebí tèmi ọmọ yín wá. Ta ni ọ níbi tí ń bẹ́ lẹ̀? Ẹbọ ẹlẹ́bọ tó yẹ tó jẹ́ pé níye tí wọ́n fi pè lóore tó bàjẹ́ ní ìsìn báyìí abirú ọmọ tó sì ní lọ́rùn wo rè báyìí. Orí ẹ̀ ni ò pé ọpọlọ ní ń ta ọ́ mọ́ wulẹ̀ láàrin ìlú rẹ̀ lórí social media kọ́ ọlọ́rin tó rí kọ́ pàjẹ́ ní ìyá rẹ̀ òpònú afọ́fúngbẹ́mu aláìníláàka ẹ̀ ojú ọ̀tí ẹ̀ sọnà fún ọ rárá ni orí mi mo gbé nǹkan lọ kí ló kọ̀
bá àdá jẹ́jú bẹ́ẹ̀ lọ kí n tiẹ̀ ọlọ́mọdé forí kẹ́bọ ẹgbẹ́ ẹlẹ́bọ tó ń tọ́tọ̀ bàjẹ́ yìí ẹ̀ẹ́mọ tẹ̀yìn kalẹ̀ ní ìsìn báyìí bí ọ̀la túnṣe ní ìsìn èèyàn ọmọ mọ́ kó tó lù àrò gbé débi tí ń lọ. àpònú awáwí tó lóun ọ̀pọ̀ nǹkan máa pariwo. ìyá àdùn ní ṣàjẹ́ wá ní ìyá àdùn ìyá àdùn ní. agbára wọ̀ mí Olúwa wá agbára wọ̀ mí Olúwa ogun ayé yìí ni ogun ayé yìí ni gbàgbára wọ̀ mí Olúwa. Agbára tó borí oṣù. Agbára tó borí ẹ̀jẹ̀. Agbára tó borí ẹlẹ́dọ̀ọ́. Àǹjọ́lá ó ṣì ń bẹ lórí èpè ó yóò ti dòkú. Èmi ò kì í ṣòkú alààyè ni mí bẹ́ẹ̀ mi ò ní kú ikú kankan bí kò ṣe yíyẹ. Màmá èyí tẹ́ ẹ ṣe yìí lẹ máa fi dẹ́kun ìwà bàjẹ́. níwọ̀ lẹ́nu rẹ̀ ró pàrà ní rópòrò sí mi ẹjọ́ rẹ̀ fọ̀ èmi mo jẹ̀bi bébé mi mo ṣe ń ṣe wàhálà tí mo ṣe ń rán àṣàṣì lọ́wọ́ ẹ̀ pé kí bàbá rẹ̀ ó fọwọ́ ara rẹ̀ pa nígbà tí ò sì wá rí bẹ́ẹ̀ èmi fúnra mi ni wọ́n fọwọ́ ara rẹ̀ pa kò sì ní í dè ní ìlọ ilé ìlú lẹ́nu. Kò sí nǹkan kan tó jọ ìrọ̀lẹ́ pa àti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì kí gbogbo ẹkún kó máa wá ẹnu rẹ sọ́hùn. ẹnu rẹ sọ́hùn pé gbogbo ẹnu rẹ sọ́hùn ojú korí sì láwọ ayé ara ni mo yá èrò ni mo sọ ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ mọ olùgbò àjàgbò àyẹ̀gbò. ẹni ọgbọ́n ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ò ti wá ìrànlọ́wọ́ mi ò ti ọwọ́ Ọlọ́run wá tó dá ọ̀run wáyé àárọ̀ ojú omi kì í lọ́gbẹ́. Torí àdúrà ló lè ṣe. Ewu ń bẹ nínú ayé, ewu ń bẹ nínú ayé, ewu ń bẹ nínú ayé. Ẹ má gbàdúrà, ẹ má gbàdúrà, ẹ dààmú rẹ̀ yín kiri. Jésù Olúwa wa. Olúwa Jésù ó ti rí mi ó ti dá báyìí a dúpẹ́ fún Ọlọ́run ẹ wò ó Yorùbá sọ pé ó kù nìbọn ro. ní ìsinsìnyí ẹ̀mí Ọlọ́run fi kàn mí a máa ní láti dé ilé ẹ̀gbọ́n ọkọ yín ẹ wò ó ẹ̀yin Olúwa àti ẹ̀yin wòlíì ẹ máa gbàdúrà ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ èmi àti ìyá ìjọba àfẹsàrí lẹ́bi kan. Torí àdúrà ló lè ṣe. Ewu ń bẹ nínú ayé, ewu ń bẹ nínú ayé, ewu ń bẹ nínú ayé. Ẹ má gbàdúrà, ẹ má gbàdúrà, ẹ dààmú rẹ̀ yín kiri. Tóní, irú ọmọ olùfẹ́ yà iná. Ẹ̀kọ́ tó ní ìyá rẹ̀ pé nígbàkúgbà ló ó sì dá ìyá rẹ̀ láàmú títí tó fi láàrùn. Ẹ̀bùn rẹ̀ wọ́n là lè gbé lẹ́ẹ̀mejì. Kí làwọn fẹ́ ṣe báyìí? Bá mi kò lè tó yùn. Ó kọ̀ọ̀kan ọ̀rẹ́ jìnrìn ni. Ẹgbẹgbẹ̀rún ó lọ bẹ́yìn àgbàlagbà tí mo ń wí. Oníṣègùn yìí ń bá ní kò sọ́nà àbáyọ mọ́. Ẹ jẹ́ àgbàdo oníṣègùn mi lọ. Tí n bá dàgbà dúró orí fa, ojú ló pọ̀. Ṣé kò mọ̀ ṣe sọ? Àbí kò sí ọ ni? Lọ́nà àgbáyé kan ṣoṣo tí mo ní tọ́mọ mi ò fi gbélé ayé, ó sì mú ọ bàjẹ́. Ṣé tí n bá bú ọ? Tí n bá bú ọ? Ọmọ ni ọ, tàtú ni. Olùṣọ́, aláṣẹ àṣọwọ̀ rẹ̀ yìí. Nígbà ìgbéyàwó mi ò sí láyìíká yìí, níbo lẹ ti rìn ìpàdé? Bàbá Àǹjọ́lá, ẹni sùúrù. Mo fi ń dá yín lójú pé ara ọmọ yẹn ti yá. Òun lọ́wọ́ ogun tó fẹ́ gba ọmọ lọ́wọ́ yín, Ọlọ́run ti ṣẹ́gun ẹ̀.
ìyá wa kí làwọn ìdílé ṣe fún yín tẹ́ sì fẹ́ pa wọ́n lẹ́kùn. tẹ́ ẹ̀ wọ wèrè ṣọ́jà yẹn ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé ṣẹ́ ẹ̀ wọ wèrè. ńgbà orí ti kún tásọ ti ya èròjà wèrè gan ti pé tẹ́ ẹ ti kún rí bí ìwọ̀n fàdáwọ́ ojú ọ̀yá mo ti mọ̀ pé nǹkan ṣe àwọn mọ̀lẹ́bí tèmi lẹ́ ń béèrè pé kí náà ṣe fẹ́mi. wọ́n mi wá ẹni jẹ́ wà bí ìbálẹ̀ mi sọ pé àyà yóò pa àwọn àjòjì ẹ̀mí yóò fi ìbàdàn tó jáde kára fi wọn òun lórúkọ Jésù ìgbàlà ó yẹ jẹ́wọ́. Báwí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wí. ntẹ́ ẹ̀ bá ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún mi kí n wí ṣe bí kì í ṣẹ́jú èmi náà. Ọlágòkè mo sì ti agbẹ́kẹ̀lé ọ bó o sọ pé òní rówó fún mi báyìí ìbànújẹ́ ló jẹ́ fún ọkàn mi. ẹ̀gbọ́n mi kì í ṣe pé kò mú mi náà láti fún yín lówó àmọ́ lásìkò tẹ́ ẹ béèrè owó sì yóò rọgbọ. ṣe báyìí pẹ́ ló ra lẹ́ẹ̀ka márùn-ún o ò lówó lọ́wọ́ o sì ra lẹ́ẹ̀ka márùn-ún. ẹ̀gbọ́n mi bí wàhálà wà nínú tó bá jẹ́ bí àná òdi òní lẹ béèrè owó ni ó ṣeé ṣe kí n rówó fún yín gbogbo owó tí ń bẹ lọ́wọ́ mi pátá mo fi ra éka ilẹ̀ tí mo rà àwọn olówó kankan lọ́wọ́ mi. ok ó dáa bó sì ṣe ẹgbẹ̀rún márùn-ún kọ fún yẹn. alẹ́ ẹ̀ lè rápò kan owó bá ń bẹ máa fún yín wọn ò ní. ẹ wo ẹ̀gbọ́n mi tún wá yọjú sí ẹ má bínú ẹ̀yin náà mọ̀ pé mo ti ń ṣe látẹ̀yìnwá bí n bá lè ṣe é sí kò yẹ kẹ́ ẹ fi ṣèlú náà mo rí yín ẹ̀gbọ́n mi. ó dàárọ̀. ẹ kú àlejò gbogbo bẹ́ẹ̀ tó sọ pátá tó ọgbọ́n kan kò lẹ̀ gbogbo ẹ̀mí gbọ́ sẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ mọ̀ wá dúró ní lébẹ̀ mọ̀kànlá wọn kan ju sẹ́rí èmi mọ̀ pé kì í ṣe owó tí ó fi yàn sí lọ́wọ́ rẹ̀ ẹ dákun ṣé gbèsè náà ṣébi kọ́ mọ̀ wá sí 40,000 tí ó lè kó fún gbé ẹ̀gbọ́n mi ẹ lọ rèé lè lọ ẹ bá rí tí ò lè yọjú sí nínú ilé kó kí mi pọ́dàrọ̀ torí kó kọ́ mọ̀ bá rí pé òun fún mi lówó rẹ̀ ló ṣe pàtó gẹ́gẹ́ bí ọ̀nà yẹn. ọjọ́ wo lẹ gbọ́ 100,000 kan lọ́wọ́ mi ná tẹ́ ẹ tún ní kí n mú mi wà nísìnyí tí èèyàn bá ń gbà báyìí lójoojúmọ́ ìgbà wo ní ọ̀pọ̀ èèyàn ò ní dẹdun arinlẹ̀ kí ló dé ẹ wò ó mọ̀mọ́ ibi abadé ní dolùfimọ́ ṣé ẹ ti gbọ́ ẹ má wà bí wàá béèrè owó kankan lọ́wọ́ tòbí mọ́ o. ẹ tí ì gbọ́ nǹkan kan mọ́ tí ì ṣe àwọn. ṣé eré nǹkan burúkú yìí ṣé bọ́ọ̀ nà dáadáa tí fẹ́ wúrò dára sá torí gbogbo owó tí mo lérò pé mo rí gbà lọ́wọ́ rẹ̀ tí ọmọ kó wá fún mi gẹ́gẹ́ bí àdéhùn ọyẹ àdéhùn kókó kankan wá ń bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ ìwà dùn mí ó dẹlẹ́dàá mi àmọ́ wọn ò bínú mọ́ gbà nígbà tí ó tún wá sí pabamba rẹ̀ náà bá tún lọ rí fẹnu kọ náà fẹsẹ̀ kọ́ ń bì kan lẹ́yìn náà bá tún fẹjọ́ sùn. ìwọ Ọlágòkè lanu pàkàlágbárí lọ́sọ adúrò ọ̀rọ̀ tó tó báyìí sí ọ ìgbóná wa kọlù ni. ọkọlù náà ni àbí bí ìgbóná bá kọlù Ọlágòkè ó dùn wájú mi yóò sì máa rán létí ọ̀rọ̀ bàmíjẹ́ ayé mi tó tó bá wọn. wo mi àbúrò ọkọ rẹ ti gun gèrè kọjá ewé o wọ́n sì yóò dá lápá yóò dá lẹ́sẹ̀ wọ́n ní bùn ọgbọ́n ni torí ńgbà tí ó pè mo dalẹ̀ rẹ ńgbò bá padà rọ́wọ́ mi lára rẹ̀. dalẹ̀ ọ̀rẹ́ kíni ọ̀rọ̀ Adégòkè dàbí ẹni tá a fẹ́ sùn jẹ tó lọ́ọ́ fi epo para ni tó tún wá lọ rè jókòó létí àrò ṣebí kò lè ráàyè tètè súná ni kò sí dalẹ̀ ọ̀rẹ́ kankan sórí àtọkọ àtìyàwó wọn àwọn méjèèjì ti sẹ̀mí látọjọ́ tó ti pẹ́ o tí mo ti wọ́nà bí ń ṣe dá sèré àfọ̀n àsìkò ti wá tó báyìí nù sórí wọn tán tó wá sẹ́yìn wọn ò lè lọ lọ́fẹ̀ẹ́ bí wọn bá ti ṣe tiẹ̀ lápá ọ̀tún èmi náà mọ̀ ṣe tèmi lápá òsì ni bẹ́ẹ̀ ni. èyí ò dáa báwọn àṣẹ pé ibi afẹ́ gbin obì sí obì ti padà lálẹ́ òun bẹ́ẹ̀ náà nù ẹni tí mo rò pé ó wàá sì pẹ̀ fún ni ó ti dáa báwọn àjọṣe níṣẹ́ wò. bàtà ni sì pé mi ò ní ẹnìkankan bá sì pẹ́ wọ́n ti ṣe ntẹ́nìkan ò ṣe rí ó sì dandan kójú wọn rí ntẹ́nìkan ò rí rí wọ́n kò sí bá sì pẹ́ kankan o. kò tún tí ì tẹ́ mọ̀ ṣe àwọn ìṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò mi mo wá wò pé ó ti dá a báwọn bẹ́ẹ̀ ni mo bá ń dáná tiẹ̀ ní ìta kẹ́mi náà mọ̀ dáná tèmi nílé bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní èkó náà mọ̀ fún ọ̀nà kẹ́ẹ̀tù tí ì gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ Ògúntóyè oníṣègùn Ògúntóyè tẹ́ ẹ lọ tí mo ní ká ẹ lọ ń jò ní
èmi ti tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ tó tẹ́lẹ̀. ìyá wa ṣé ẹ sì rò pé ọgbọ́n tẹ ní àdá ẹ sì rò pé yóò ṣe é dábàá kó má lọ lọ́jọ́ wájú jésù ló má lọ tẹ̀yìn fún àpá o nítorí kí ni ẹja rò dáadáa o. bẹ́ẹ̀ ni nígbà tó tún wá ní agbẹ́bọ gbogbo agbẹ́bọ ní àgbẹ́bọ ní nǹkan gbogbo tí mo mọ̀ sí mi. ká ẹ máa wá wò ó kárí èsè kìíní burúkú bojú kí mú kán bóbi èrè sókan òun ló ba gbogbo nǹkan ìjẹ́ bábá láti dọ̀bẹ̀ lẹ̀ mo fẹ́ run gbogbo ìdílé pátápátá bẹ́ẹ̀ ni ẹ má jọ ya ilẹ̀ mo fẹ́ run wọn ni. mo ti rí gbogbo ẹ̀gbẹ́ kò kì í síbi kankan gbọ́. kí ló ń wí lẹ́nu ètò òdùn? bí mo bìrì orí inú ayé jẹ́. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìlàkọjá yìí ò borí yín a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ ò jì sínú àgìjù ayé yìí ọpẹ́ ni fún Ọlọ́run lókè ọ̀run mo bá yín dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run àdúrà mi ni wípé ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́ mo kàn ní àwọn ọ̀rọ̀ kékeré kan tí mo fẹ́ bá yín sọ tí mo fẹ́ kó yé yín bẹ̀ ni pé ẹ máa wà nínú àdúrà ní gbogbo ìgbà ìpéjọpọ̀ yín ó ṣe pàtàkì mo kàn fẹ́ sọ̀rọ̀ nínú ìwé Bíbélì ìwé Tẹsalóníkà àkọ́kọ́ orí 5 ẹsẹ̀ 17 tó jẹ́ kó yé wa wípé kí a máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ẹ wò ọwọ́ ọgbà tí ẹ fi àdúrà sílẹ̀ tí ẹ kò gbàdúrà òun ló fi àyè sílẹ̀ kí ogun yìí kó wọlé. Tó bá ṣe wípé ẹ kò ṣe ìmẹ́lẹ́ níbi àdúrà gbígbà tí ẹ ń gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ìdílé ohun tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ sí yín. Olùṣọ́ ẹ máa wá wò ó a máa ń gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ẹbí a máa ń gbàdúrà papọ̀ gẹ́gẹ́ bí ìdílé èmi àti ìyàwó mi kò sígbà kan tá kì í fàdúrà jagun kódà mi ò mọ bí tógun náà ti fẹ́ wá bá a bá ti lè wọlé àdúrà tá a wọlé àdúrà ogun kógun sílẹ̀ kò kí n lè gbére ní sàkání wa àmọ́ ohun tó fa ìrẹ̀wẹ̀sì bá mi tí wọn ò fi gbàdúrà mọ́ kankan ni ò yé mi. Ibi tí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sí ganan lẹ sọ̀rọ̀ sí yẹn àwọn tó máa ń ṣògùn nínú ayé wọ́n jẹ́ kó máa yé wa wípé ìfúra lògùn àgbà bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fáwọn onígbàgbọ́ tó bá tó àsìkò tó yẹ kéèyàn gbàdúrà tí ò bá ti rádùúrà gbà ó yẹ kéèyàn ti fura pé ogun kan ti fẹ́ gbọ̀nẹ̀ burú wọlé nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ kí ẹ wá ṣe kíni kí ẹ tẹra máa dúrà mi ò mọ̀ bọ́rọ̀ mi yé yín. Mo yí wa dáadáa. Ó dà bẹ́ẹ̀ dáàdi wa lákòótán mo fẹ́ kẹ́ ṣọ́ra fún ahọ́n. Olùṣọ́ ẹ wò ibi tẹ́ ẹ sọ̀rọ̀ tí ó yé mi ṣe rí táwọn tẹ mẹ́nuba ẹ mo èmi gan mo mọ̀ pé mo ti gba bí ahọ́n fi fa ogun sáyé wa àwọn tẹ́ ẹ bá tún sọ lójú ìyàwó mi á máa dàbí ìgbà tí mo já láì dá ọkọ ni ẹ wò mo mọ̀ gbàgbọ́ mi ní pé torí mo jẹ́ onígbàgbọ́ mo rọ̀ mọ́ po Jésù kò sẹ́ni tí mi ò lè sọ̀rọ̀ sí Jésù wà fún mi kódà mo rántí gbangba ọjọ́ tí mo ń sọ fẹ́nìkan pé kò sí ogun tó lè fi jà mí máa fàdúrà jagun ẹjọ́ mi kọ́ ẹbí mi kọ́ mo ṣàkọ̀ máa ń sọ̀rọ̀ bó ṣe wù mí ni mo rò pé mo rọ̀ mọ́ po Jésù èmi ò mọ̀ páyé ò rí bẹ́ẹ̀ èmi ò mọ̀ páyé gbẹ́gẹ́ èmi ò mọ̀ páyé pégbà. àwọn ẹnu wa yìí kò sí nǹkan tí ò lè dá sílẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ wípé nínú ayé yìí ìka èèyàn paramọ́lẹ̀ èèyàn ló pọ̀ jù nínú ẹ̀ àwọn ènìyàn wọ́n á dẹ̀ máa tì yín sọ́tún wọ́n á máa tì yín sósì lábẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a gbàdúrà. agbára wọ̀ mí Olúwa agbára wọ̀ mí Olúwa. ẹ ló bá mi àtọ̀sán àná lẹ ti kú òǹlé
ẹ sì wọlé wá sùn. ogun ayé yìí le. Mébọ́ lòun sì ti yọ wọn bó bá jẹ́ pé ẹ fẹ́ yẹra fún wọn ni mébẹ́ sì mémi náà dání. agbára tó borí oṣù. agbára tó borí àjẹ́. Bá mi mọ̀ ti pẹ̀rọ bá ní sọ̀rọ̀. agbára tó borí ẹlẹ́bọ̀ọ́. Wọ́n lọ. Ṣé kí gbogbo ará àdúgbò wa mọ̀ pé mi lọ́mọ ìyá àjẹ́ ló dáa ni bí n bá rìn síbí ọmọ ìyá àjẹ́ bí n bá rìn sàn ọmọ ìyá àjẹ́ tó ló dá mi lójú pé gbogbo ará àdúgbò ni ó ti gbọ́. Mo sì kúkú mọ̀ bóyá ti mórúkọ tèmi náà lọ sínú ẹgbẹ́ báwọn kẹ́yìn ó ti wá mọ̀ lọ́mọ ké nínú olúwa rẹ̀ o. agbára tó borí agbára. Àfi kémi náà ya abẹ́sẹ̀ tèmi náà sọ̀rọ̀. Ò bá mi gbọ́. agbára tọ́wọ́ amọ́niṣe ni àfàìmọ́niṣe ni. wá agbára wọ̀ mí Olúwa. ogun ayé yìí le. ogun ayé yìí le. wá agbára wọ̀ mí Olúwa. agbára tó borí oṣù. agbára tó borí àjẹ́. agbára tó borí ẹlẹ́bọ̀ lókun. èèwọ̀ mi ò pèwọ̀ mi ò pèwọ̀ mi ò. agbára tó wáyé ò lè ká. ọ̀pọ̀ ènìyàn ló sọ pé kò sáyé. ènìyàn lè ka ènìyàn. orí inú ayé jì ọjì ìjọba.